message to the all Muslim and Alfas. Message ni gbogbo tí jẹ́ Mùsùlùmí pátá látòkèdókè ni mo ju ọ̀rọ̀ sí pàápàá jùlọ gbogbo àwọn àfà tọ́lọ́ ń fi ọ̀rọ̀ sí lẹ́nu ẹnu fífẹ́ rẹ̀. Àbá ni wà máa ń nasu illa amilani fa amilun yutabiru ma yabuna wa akharu rafi'un wa minhum shahidun aisun bi nasibihi wa minhum shaqiyyun bil mayisati qaniyin. Àmọ̀ràn àti àkíyèsí tí mo torí ẹ̀gbẹ́ mẹ́sẹ̀jì mi wá alhamdulilayi adúgbò ẹ̀kọ́ ogun tó ní ṣe pẹ̀lú àwọn awuyewuye tí ń lọ ní online nípa ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run tí ń fàánú gbà wá ó ti ń rọlẹ̀ ẹjọ́ mọ́rọ́ gbogbo àwọn àfà àtàwọn mùsùlùmí torí àwọn àtúnṣe kan ti ń lọ ní abẹ́lẹ̀ láàrin àwa gbogbo ẹlẹ́sìn lórí pé ká má bú ara wa mọ́. Wa ma arsalnaka illa rahmatan lil alamin. Ẹ jẹ́ ká ṣe dáwà direct kí mùsùlùmí polú ẹ̀sìn Islam ká dẹ̀ sọ pàtàkì tí ń bẹ́ẹ̀ ká sọ ìyà àti ọlá àti tí ń bẹ́ẹ̀. Sọ̀rọ̀ nípa àwọn ẹ̀sìn míì after Islam tá a bá gbé kalẹ̀ pẹ̀lú bí Al-Qur'ani ṣe nà kalẹ̀ wàlẹ́ ẹni tẹ́ ẹ bá fẹ́ bá sọ̀rọ̀ kò ní rí bí gbàgbẹ́ fún un ó máa rí nírí ẹni tí ń drop lecture tí ń ṣe sámù tí ń sọ̀rọ̀ Ọlọ́run. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ń bọ́ sí online èyí tí ń bẹ nínú rẹ̀ ní fi ń sọ̀rọ̀ ìbínú tí ń bẹ lára rẹ̀ ní fi ń react ó wá ń lọ ọ̀pọ̀ mọ́ pé òun ṣe wáàsí. Bákan náà gbogbo àwọn àfà tá à ń ṣe dáwà gbogbo àwọn àfà tá à ń ṣe dáwà ẹjọ́ mo rọ̀ wá àwọn tá à ń ṣe wáàsí ni mo ń sọ mo rọ̀ wá mo tún rọ̀ wá ẹ jẹ́ ká fi ìlànà tó dá lélẹ̀ kò sí bẹ́ẹ̀ yóò ṣe fẹ́ ṣe wáàsí tí ó dẹ̀ máa júwe pàtàkì bí Islam ṣe jẹ́ òótọ́ ni Al-Qur'an máa ń sọ àwọn kíni tí ń ṣe pẹ̀lẹ́ pẹ̀lú abala kejì ẹ jẹ́ ká gbé kalẹ̀ bíi ẹ̀kìmọ̀ wàmọ́ ìsàtúndì asana pẹ̀lú peace and wisdom àti wáàsí tó dáa. Ẹ má jẹ́ ká gbé kalẹ̀ ní gbé kalẹ̀ tí ó bá dogun kó dogun tí ó bá dọ́nà kó dọ́nà ẹjọ́ múrọ̀ wá. Ó ti ní àwọn àtúnṣe ńlá tí àwọn àgbààgbà kí má pé àwọn àtọ́rí inú ọmọ làwọn wà tá a jọ gbẹ́dẹ̀gẹ́lẹ́ rí pé àfẹ́ wàhálà ìjẹ̀sìn torí pé gbogbo ìlú gbogbo stéètì tí wọ́n ti ń jẹ́jẹ̀ ẹ̀sìn kì í fararọ pàápàá jùlọ ní Nàìjíríà wa yìí àmọ́ ti wọnú ara wa mùsùlùmí ti wọnú kìrìsìtẹ́nì ti wọnú mùsùlùmí ifọ̀ àtàwọn oníṣẹ̀ṣe àtijọ́ wọnú ara wa tàbá wa lọ́sàn-án gẹ́gẹ́ ìlàbẹ́ bẹ̀rẹ̀ ìjà ó dàbí ká sọ pé àbọ̀ làákàyè ẹni ń bẹ lọ́pọlọ wa ìdínà siratal mustaqim ẹjọ́ torí tọ́lọ́hún àlàyé gbogbo tó ní í ṣe pẹ̀lú àlàyé òkè mú jà wá olórí ọ̀rọ̀ mi ní pé àwọn àgbààgbà ẹ̀sìn nígun kínní nígun kejì nígun kẹta àwọn àtúnṣe tó nípọn ó ti ń wáyé lábẹ́ aṣọ táàfin láǹfààní àti gbọ́ ara wáyé ìwọ tó bá fẹ́ ṣe wáàsí rẹ̀ àlẹ́ wàásù wọlé àrísà ẹ jẹ́ ká jọ ojú ìwé Ọlọ́run fúnra wa tá a bá wo àgbáńlá ayé bó ṣe bàjẹ́ yìí àti close to ibẹ̀. bàbá wo ilẹ̀ Yorùbá bó ṣe dàrú yìí bàbá wo Nàìjíríà bó ṣe dàrú yìí wàláhì tàláhì ìsúnmọ́bí láìláìláìláìlá wa tá a bá ti ní parọ́ àwa ẹlẹ́sìn ládàrú ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn kìrìsìtẹ́nì àtọ́níṣẹ̀sìn àwa ládàrú látara pé kíni o ìbẹ̀rù Ọlọ́run kéré lẹ́mìí oníkálukú àwọn àfà abóde àjúwò ìbẹ̀rù Ọlọ́run fún yàn ṣé n táwọn wí jáde lẹ́nu ṣẹ̀ṣẹ̀ wa sáà pàfọ́ọ̀mù rẹ̀ níṣẹ́ àti wá wa gbogbo àmọ́yẹ kìrìsìtẹ́nì bóde àwọn pásítọ̀ wọ́n sọ̀rọ̀ ìbẹ̀rù Ọlọ́run bí ṣe jáde lẹ́nu wa ṣíṣe wa àti ìwà wa sójú ẹni tí ń bẹ̀rù Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ̀ṣẹ̀ náà bóde àjúwò ìbẹ̀rù Ọlọ́run àtẹ̀ntọ́ ọmọ tí ń sọ àtẹ̀ntọ́ ọmọ tí ń sọ oníkálukú wa ń wí ṣé n táwọn wí jáde lẹ́nu ṣé ìṣe wa àti wa wá júwò ìbẹ̀rù Ọlọ́run wa qala Allahu tabaraka wa ta'ala bil Qur'an Olúwa gẹ́gẹ́ dẹ̀ sọ́nú Al-Qur'ani rẹ̀ inú ọ̀rọ̀ rẹ̀ wípé inna akramakum indallahi atqakum inna akramakum indallahi atqakum Olúwa ní ẹni tó jẹ́ ní pàtàkì láàrin yín lọ́dún èmi Ọlọ́run lẹni tó bẹ̀rù Ọlọ́run àfáà mélòó ló bẹ̀rù Ọlọ́run pásítọ̀ mélòó ló bẹ̀rù Ọlọ́run àwọn oníṣẹ̀ṣẹ̀ mélòó ló bẹ̀rù Ọlọ́run sábà lè bẹ̀rù Ọlọ́run káwá pé wọ́n ní àkàǹgé orí o wọ́n ń gé apá o wọ́n máa bá
àwọn olórí burúkú kan nú àfáàní mùsùlùmí ṣé pásítọ̀ lè bẹ̀rù Ọlọ́run káwá gbọ́ pé wọ́n tú ṣọ́ọ̀ṣì o wọ́n wú èèyàn jáde o wọ́n borí èèyàn o sóní ṣẹ̀ṣẹ̀ lè bẹ̀rù Ọlọ́run ká máa pè babaláwo kan o wọ́n borí èèyàn o lọ́dọ̀ rẹ o wọ́n mú àwọn kan tí wọ́n bẹ́ẹ̀ o wọ́n wá pé babaláwo kan lónìí kan lọ mórí wá ta ló bẹ̀rù Ọlọ́run kúrò dẹ̀ ní akramakum ẹni olóòlò sínú ẹ̀ tó bẹ̀rù Ọlọ́run láwa ní orí mi bó ṣe jí ọ̀ṣọ́ Islam tó jí ọ̀ṣọ́ ẹ̀sìn tó kojú ìpín yẹn bẹ̀rù Ọlọ́run àfi ìṣe rẹ àti wà rẹ èrò rẹ sọmọlàkejì ìṣe rẹ sọmọlàkejì ló máa júwe pé sọ bẹ̀rù Ọlọ́run ẹjọ́ mọ́rọ́ gbogbo àwa mùsùlùmí pàápàá jùlọ àwa àfáà lórí àwọn awuyewuye tí ń lọ àwọn àgbààgbà ẹ̀sìn ní kò kíní kejì kẹta ìjà ní bẹ́ńbẹ́ ẹ̀sìn tí ó bá pawọ́pọ̀ wípé ajọ́jọ́ máa yá àwọn nǹkan mìíràn pọ̀ tó pawọ́pọ̀ ẹni tí ó wá jẹ́ wípé a bá pè sínú ẹ̀sìn tá a bá pè é pẹ̀lú wisdom tá a bá pè é pẹ̀lú peace tá a bá pè é pẹ̀lú ìṣọ̀kan báwo ló ṣe fẹ́ gbọ́n tá a sọ yé báwo la ṣe fẹ́ jìrì ọkàn rẹ̀ báwo la ṣe fẹ́ fọlọ́ mọ́ àwọn akẹ́kọ̀ọ́ tá a fẹ́ pèyàn sáà bẹ̀rù ẹni tá a lá torí ẹ̀ jókòó tá a ṣe dá wa ẹ jọ mọ̀ràn wá ẹ jẹ́ ká sinmi wórówóró ẹ jẹ́ ká sinmi kí ni mo pè ó ẹ jẹ́ ká sinmi wórówóró ká sinmi wọ́nranwọ́nran pàápàá jùlọ àwọn àfáà ọ̀rọ̀ inú yàrá wọ́n ìsọ ní pálọ̀ ọ̀rọ̀ pálọ̀ wọ́n ìsọ ní pásẹ́jì ọ̀rọ̀ pásẹ́jì wọ́n ìsọ níwájú ìta ọ̀rọ̀ wájú ìta wọ́n ìsọ láàrin ìlú ọ̀rọ̀ àárín ìlú wọ́n ìsọ láàrin ayé ọ̀rọ̀ àárín ayé wọ́n ìsọ lágbàmí oníkálukú wa láàjọ níbẹ̀tì ọ̀rọ̀ yìí torí náà ẹ jọ̀ọ́ mo rọ̀ gbogbo wa ẹ jẹ́ kí àwọn àtúnṣe tá à ń ṣe ẹ jẹ́ ká àchífù yé mu wa kì í ṣe torí nǹkan méjì nítorí ìṣọ̀kan